ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ẹ má bú mi o torí mi kọ́ ni mo sọ̀rọ̀ o gbogbo èpè yín orí yín lẹ fi gbé o mo fẹ́ kẹ́yìn ètò mi ẹ bá wa gbọ́ nǹkan tí arákùnrin sọ mo tún ti wé láti ìlú Èkó ó gẹdẹgbẹ ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ ńlá lórí tani náà ni lórí Jagarodì náà ni wọ́n ní mo wo mú ẹ èmi ò wo mú ẹ o ìròyìn nílùú Èkó ni wọ́n mú wá o àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Èkó látẹ̀yìnwá ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí ẹ ṣé gan thank you but ẹ bá mi share rẹ̀ kẹ̀dẹ̀ bá mi like thank you. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ọláwálé Olúwo èmi ni aṣojú Ministry of Energy àwọn ẹ̀ka ìjọba tó ń rí tó ètò iná ètò street light ètò epo rọ̀bì àti ètò petrol lẹ́kọ̀ọ́ nígbà 2015 to 2019 ní a ṣẹ̀ṣẹ̀ ń díje fún gómìnà olóṣèlú lábẹ́ àsíá Boot Party of Nigeria. Mo ti wà nínú ìjọba rí ìjọba tí mo dẹ̀ ṣe lábẹ́ gómìnà Ambode gómìnà Ambode bẹ̀ ṣe dáadáa so mo ti kọ́ṣẹ́ lọ́dà ẹ̀ mo ti kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ mo bá ṣiṣẹ́ wọléwọ̀de níwà ó kù oṣù mẹ́fà kíjọba tán ni mo kúrò níjọba nǹkan tí mo dẹ̀ ṣe kúrò níjọba ni pé ìgbà tó ń sọ pé ọ̀gá mi Ambode ò ní lọ fún ìdá ẹlẹ́ẹ̀kejì tàdé bá wọn sọ tí wọn ò gbà ìṣe náà wà ń sọ̀rọ̀ àwọn di Ọlọ́run ẹni tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀dọ́ Ọlọ́run èmi máa yẹra fún àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí tí pátì kan bá ti wà tó bá ti ń díje pẹ̀lú pátì tó wà lórí àléfà àwọn pátì tó wà lórí àléfà wọn á wá wọnú ẹ̀ wọn á dàrú ìkọ̀kọ́ mọ̀ pé tí pátì kan bá wà tí ò ṣe pọ́n wọn lọ wọ́n lè wọnú ẹ̀ àfàìmọ̀ pátì yẹn ó lè lé wọn kúrò níjọba. Boot Party tó jẹ́ pé ó jà tí tó fi gbòmìnira ara ẹ̀ ní Èkó náà ti wà ní àkámọ́ àbí kí náà ń pè slavery tí Boot Party bá lè jà láyà rẹ̀ fún ọdún méjì tó fi gbòmìnira tó fi lè di pátì tó ní ẹnu lẹ́nu lẹ́yìn pátì yẹn gangan ló yẹ ká lò láti fi gbòmìnira fún àwọn ará Èkó wa yìí lọ́wọ́ àwọn tó ti rìn wá mọ́lẹ̀ ṣerúwó wọn tó wà ní gbogbo tó wà níjọba owó aráàlú ni o àti tí Tinubu ná àti tí Sanwó-Olú ná àti tí gbogbo wọn náà owó aráàlú ni èyí tí wọ́n fi ń jayé ayé àjẹyíra owó aráàlú ni tó kọ́ má tiẹ̀ wọ́rì pé àlówó ẹgbẹ́ wa ṣẹ̀ṣẹ̀ dé ní o ní ọjà mọ́ kankan ẹgbẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dé kọ́ ló mátà ẹgbẹ́ tó máa ṣe dáadáa ló mátà ìyà yìí dẹ̀ pọ̀ ìnira yìí dẹ̀ pọ̀ ó ti dé góńgó báyìí àwọn APC ló lówó àwọn PDP ló lówó àwọn ló jí gbogbo owó yín wọn ní 10 kọ́bọ̀ kò sẹ́ni tó lówó gbogbo Nàìjíríà yìí gbogbo aráàlú náà nàkúnà. Boot Party tẹ́lẹ̀ mọ́ ń sìn wọ́n máa fi di oṣù kan sóṣù méjì Boot Party máa gbòòrò gan tó yẹ pé àwọn pátì gan tó wà lórí àléfà ń sìn ẹ̀rù máa bà wọ́n ẹ mọ ìdí ẹ̀ nítorí Boot Party wọn ni Afẹ́nifẹ́re lẹ́kọ̀ọ́ ló mú ẹgbẹ́ tó máa ṣiṣẹ́ pẹ̀lú lẹ́kọ̀ọ́. ẹ jẹ́ ìsọ̀tọ̀ ọ̀rọ̀ fún yín wípé APC ó lẹ́sẹ̀ ńlẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn irọ́ tó bá bẹ̀rẹ̀ irọ́ ńláńlá máa bẹ̀ ṣàlàyé ẹ̀ fún yín. APC ò níbò wọn ṣèbò 1 million rí àfìgbà tí ọ̀gbẹ́ni Fáṣọlá former governor wa tó fẹ́ lọ fún ipò ẹlẹ́ẹ̀kejì second term ìgbà ẹnìkan ní APC ní 1.5 million votes láti 1999 táwọn Tinubu ti ń ṣe lè ní wọn tí ní 1 million votes rí APC alulẹ̀ o tí pátì tó bá ń bá wọn bí ó bá gbà bọ̀dẹ̀ APC alulẹ̀ APC dẹ̀ mọ̀ ìyẹn náà ṣe ń tojú bọ gbogbo ẹgbẹ́ tó máa mọ̀ kó lè gbà lọ́wọ́ wọn máa tojú bọ̀ wọ́n máa fẹ́ lọ fowó dàrú. Ambode kọ́ ló rán mi o àmọ́ Ambode ló kọ́ mi níṣẹ́ mo dẹ̀ súnmọ́ Ambode tímọ́tímọ́ so bí ó ṣe rán mi yẹn kò lòdì sí nǹkan tí mò ń ṣe torí èèyàn rere ni. tọ́wọ́n láti bá ti dúró gbogbo ọ̀tẹ̀ ló lágbára yìí wọ́n máa sá lọ
tẹ́ bá ti gbé kọ́ọ̀lù wọn nọ́mbà Amẹ́ríkà nọ́mbà London lè máa rí wọn lè dúró dára lu iṣẹ́ ẹ̀yìn orí ensars ni alágbára náà dà alágbára ló kọ́ sá lọ lọ́jọ́ yẹn wọ́n tún máa sá lọ lálẹ́sọ̀n tó ń bọ̀ yìí ìkíní bá bẹ̀rẹ̀ àṣìṣe ni eléyìí ò ní ṣe jàgídíjàgan pé à ń bá nǹkan jẹ́ o a máa dìbò ní wọ́ọ́rọ́wọ́. pátì tó ń díje láti ṣe gómìnà Èkó yìí pátì mẹ́rìndínlógún ni ló gbé èèyàn jáde tí gbogbo pátì bá gbàbọ̀dé tí pátì ò ní gbàbọ̀dé àkàkà kú gbogbo ká gbàbọ̀dé lọ ọ̀ka máa lọ lẹ́gbà ṣe ní àní ṣe àmọ́ èmi ò tí bá déjọba èmi ò ní ṣe ju ọdún mẹ́rin lọ ní ṣe ju ọdún mẹ́rin lọ wọn mo lè sọ kankan fún yín àní ṣiṣẹ́ fún Tinubu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àní ṣiṣẹ́ fún wọn.